Ẹ káàbọ̀ padà fún bí tẹ́ wà yẹn rẹ ni kí yín àbí ó ẹ má bínú. Ebo imi gan kí yín bí tẹ́ bá rẹ ni kí yín. Very soon ẹ má worry àdúgbò yín la máa dé. Ẹ mọ̀ ká kí yín o ni. Kò sí ibi tá lọ. Ibi tó kọ̀ bọ́ sí lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ bá ti rẹ́ni tó kí yín náà, ẹ bẹ̀rẹ̀ sí mú phone kẹ́ máa pè wọ́n pé ó ṣé o mo rí kíkí ẹ o. Ẹ appreciate wọn kọ́ mọ̀ pé yes èèyàn kan wà bí kan tó gbọ́ ìjíṣẹ́ kíkí tí mo kí wọn. Ẹ sì rí kẹ́ mo ti ń sọ̀rọ̀ látàárọ̀ ọkùnrin ni mo ń bá wí ọkùnrin mo ń bá wí. Ẹ rí pé ṣọ́kùnrin nìkan lẹ́sẹ̀ ẹ̀rùn ni. Ṣóbìnrin gan ẹsẹ̀ ẹ̀rùn ni. Bẹ́ẹ̀ ni. Mo ti róbìnrin tẹ́sẹ̀ náà rùn kì í ṣe ọkùnrin nìkan làrùn yẹn ń ṣe. Nǹkan tó ń fa tọkùnrin náà òun náà ló fa tobìnrin. Obìnrin tó bá ti nímọ̀ tó tó ẹ máa rò pé obìnrin ò kí ń wọ socks náà. Bẹ́ẹ̀ ni obìnrin ò kí ń wọ socks. Bá lóbìnrin mi tó yẹ pé ìwọ ẹ̀gan kò dángájíá. Alóbìnrin mi tó yẹ pé bàtà tó máa wọ̀ bàtà tó máa ti tight ẹsẹ̀ ẹ̀ ni. Bàtà yẹn máa tight ẹ̀ débi pé òun gan obìnrin ní ìgan tẹ bá wọlé nǹkan tó máa ń pè ní àwọn Yorùbá máa ń pè ní jomijomi. Ẹni tó bá ti nílò ẹ̀ láàrin ẹsẹ̀ tí jomijomi wà láàrin tó wà bàtà tó tún fún. Imagine now, ó máa rùn ni. Irú nǹkan báyìí náà ó ń ṣe obìnrin. Mo sọ fún yín kì í ṣe ọkùnrin nìkan ló ń ṣe àrùn tó ń ṣe tọkùnrin, tó ń ṣe tobìnrin. Ó kàn jẹ́ pé pọ̀ ní ó wọ́pọ̀ láàrin àwọn ọkùnrin wa. Ní pé ẹ̀mọ̀ irú ìmúra tó máa ń mú àwọn bàtà tó máa ń wọ àwọn bàtà olókùn tó máa ń tight nǹkan tó ṣe pé most times ọkùnrin ló máa ń affect yẹn. Ẹ̀yin obìnrin tí bá wà nínú tó yẹ pé ní ìmọ́tótó ara ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú. Mo sọ fún ìmọ́tótó ṣe kókó. Ó lè má jẹ́ sẹ́ẹ̀ nìkan. Ibì kan wà tẹ́ ṣe ìmọ́tótó ẹ̀ dáadáa ni. Kò síbi tẹ́ ṣe ìmọ́tótó ẹ̀ tí ò ní ní òórùn. Bó jẹ́ abíyá ni, bó jẹ́ ara ni, bó jẹ́ eyín ni, bó jẹ́ irun ni. Kò sí ibi tó gbogbo ìgbà tẹ́ bá dẹ̀ ibi tó ti dárúkọ yẹn, mo lábíyá, mo lára, mo lẹ́sẹ̀, mo ní irun, gbogbo ẹ̀ ló máa ń ní òógùn. Gbogbo ibi tí òógùn bá ti lè jáde, kò sí ni òórùn á jáde, ẹja sàfù. Bẹ́ẹ̀ náà ti mọ̀ pé Akiyinoo lè. Bí tí máa fi bẹ̀rẹ̀ náà láti ọ̀dọ̀ Adéolú Àjàyí, Ṣẹ́gun Àjàyí ló ní bóun kí Reverend Adéolú Jonathan. Ṣẹ́gun Àjàyí ó ní bóun kí Reverend Adéolú Jonathan ti Up Jesus Evangelical Ministry Ogun State. Ṣẹ́gun Àjàyí ó ní bóun kí Reverend Adéolú Jonathan fún ayẹyẹ ọjọ́ ìbí wọn tó ń bọ̀ lọ́nà. Níbi tó bá ti wọ́n wá Reverend àti ọ̀dọ̀ ọmọ yín bí ayọ̀ son in the Lord. Olúṣẹ́gun Àjàyí ló ní Akiyinoo pé ẹ kú ọjọ́ ìbí tó ń bọ̀ lọ́nà. Happy birthday in advance daddy. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ẹ̀ àgbọ̀rọ̀ Ọlọ́run. Bákan náà èyí tí mo tún rí gbà láti ọ̀dọ̀ Dámiláre Ọpẹ́ọlá wọ́n ní báwọn kí Reverend Talabi ní ti Evangelical Mission fún àjọ̀dún ọdún 14 wọ́n ní bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ní bá ti ń wò wá ọmọ yín Dámiláre Ọpẹ́ọlá ló ní máa kí yín pé ẹ kú àjọ̀dún ìdásílẹ̀ ọdún 14 lágbára Ọlọ́run àtúbọ̀ agbára dọ̀tun. Bákan náà mo tún ní balọ̀ tó Fọláṣadé Àtàndá. Fọláṣadé Àtàndá ní bóun kí àwọn ẹbí òun gbogbo ẹbí Àtàndá láti ìlú Ìbàdàn. Fọláṣadé Àtàndá ló ní máa kí yín. Mo tún rí eléyìí kíkí gbà láti ọ̀dọ̀ Olúwaṣeun Mátẹ̀ láti Kogi. Ó ní bóun kí ọmọ òun Dámiláre Mátẹ̀ olópọ̀mọ ọdún kan lọ́sẹ̀ tó kọjá. Lágbára Ọlọ́run á túbọ̀ ọmọ náà fún wa lágbára Ọlọ́run. Bákan náà ilé iná tó wá láti ọ̀dọ̀ Fúnmiláyọ̀ Omíṣore láti ìlú Ọ̀ṣun. Fúnmiláyọ̀ Omíṣore ó ní bóun kí gbogbo àwọn ẹbí Omíṣore pàápàá ọ̀rẹ́ òun Adéọlá Jàjì pé ó kú ọjọ́ ìbí. Láti sọ Fúnmiláyọ̀ Omíṣore gbogbo ẹbí Omíṣore àti Fọláṣadé àti ọ̀rẹ́ Jàjì happy birthday to you. Ẹmúbínú ìkíni náà tó wá láti ọ̀dọ̀ Muiz Ọbániṣe bí a mú kẹta dáadáa Muiz Ọbániṣe láti Kọ̀tún. Òun ló ń kí bàbá àti ìyá ó lóun kí Alhaji and Alhaja Ọbániṣe ní Kọ̀tún pé I love them. Mommy and daddy láti ọ̀dọ̀ Muiz Ọbániṣe ní olóhùn nífẹ̀ẹ́ yín. Ẹ̀yin náà ti mọ̀ pé lórí ètò Akiyinoo ó máa ń bá yín jíṣẹ́. Fẹ́yìn tẹ́ bá wà ní tẹ̀rù kí báwo lè ṣe lè darapọ̀ mọ́ kíkì ṣòwò ni ó ná yín lówó o. Text message ló ná yín láti darapọ̀ mọ́ kíkì. Àmọ́ tẹ́ bá fẹ́ reunite pẹ̀lú àwọn èèyàn tí yín tẹ́ fẹ́ ká display picture yín ìyẹn ló máa ná yín ní owó díẹ̀ tí ò gẹ̀rẹ̀ rárá. Mo sọ fún yín lórí ètò yìí gbogbo nǹkan tá à ń ṣe fún ìrọ̀rùn tí yín ló bá dé. Ẹ̀yin tó rí tí yín làwa ṣe wà ń bí o. Tẹ́ bá rò pé mo fẹ́ kí lágbádá mi fẹ́ ẹ kò send text message sórí àwọn nọ́mbà tá a máa pè kó tó di pé ètò yìí máa kásẹ̀ nílẹ̀. Àbí sórí àwọn Facebook lórí àwọn social media platform wa lórí Facebook wa lórí Twitter account wa ní bí Facebook wa ń sìn bẹ́ẹ̀ yín náà ti mọ̀ fẹ́yìn tẹ́jọ́ olólùfẹ́ wa. Àbẹ́yìn tẹ́ ṣe fẹ́ darapọ̀ mọ́ wa òun náà ní www.facebook.com/orisuntv www.facebook.com/orisuntv àbí Twitter account wa ní @orisuntv. Ẹ̀yin fi comment yín síbẹ̀ gbogbo ẹ̀ pátá la máa kà fún yín níbí báyìí.
bákan náà yẹn sáré jíṣẹ́ ẹni tó fẹ́ reunite pẹ̀lú ọ̀rẹ́ Bídèmí olóòrẹ́ òun táwọn jọ gbá bọ̀ ní lad one olóhun ti miss ọ̀rẹ́ òun Ọlájùní ó ní ó ti pẹ́ tóun ti rí ó ní kó kọ́ lòun tó bá dẹ̀ nọ́mbà ẹ pè mí sórí nọ́mbà tí máa fún lẹ́yìn ètò yìí fẹ́yìn tẹ wà nínú àǹfààní sílẹ̀ fún yín láti darapọ̀ mẹ́tò yìí láti fún wa láwọn kọ́mẹ̀ǹtì yín àbí láti send message àwọn tẹ́fẹ́ kí abúlé nǹkan kan tẹ́fẹ́ ká tún ṣe lórí ètò yìí ẹ fẹ́ polówó ọjà ni abúlé ní tẹ́fẹ́ bá sọ̀rọ̀ ọ̀rẹ́ yín tó ti pẹ́lẹ̀ ti rí ni ẹ fẹ́ kíyàn ni ẹ̀yin ṣàdarapọ̀ wá lórí ètò yìí abótẹ̀ tí wá nìkan tẹ́ ti wù tẹ́ rò pé episode last week mo miss ẹ̀ ẹ̀yin ṣe pàdé wa lórí YouTube account wa ẹ̀yin ṣáà lọ wọ àwọn gbé bá ti débẹ̀ lọ́jọ́ ọ̀kanjọ̀kan àwọn ètò wa lè máa rí wò lórí YouTube page wa mo sọ fún yín kíkí náà ṣì wà pé ẹ̀yin ká kíkí eléyìí kó tó di pé mo kẹsàn-án lórí ètò yìí ilé wa láti ọ̀dọ̀ Ṣáká ó ní bóun kí Olú Ìtorí ọ̀fìtorí wọ́n kú ayọ̀ ọmọ tuntun owó tuntun àlàáfíà gbogbo ẹ̀ ní tuntun kábíyèsí lọ́lọ́ máa fi jí kí lágbọ́rọ̀ lọ́run ẹ wo lórí ètò lónìí mo mọ̀ pa ti rí nǹkan kọ́kọ́ àbí méjì pàápàá nípa ìmọ́tótó lifestyle ni mo yà sí ní ọ̀tẹ̀ yìí ẹ mọ̀ pé fashion la fi ń sọ bí ọ̀sẹ̀ méjì bọ̀ ẹ̀yin náà rí pé bí ọ̀sẹ̀ díẹ̀ bọ̀ àti ń sọ̀rọ̀ nípa fashion bẹ́ẹ̀ ṣe lè pa wọ́n di fashion àwọn ẹ̀ka tún yà bàrà díẹ̀ sí lifestyle ń la fi mú ti smelling fit lẹ́nu fẹ́yìn tó bá jẹ́ pẹ́sẹ̀ wọ́n rùn ẹ jọ̀ọ́ mo gbà yín níyànjú ẹ lo àwọn nǹkan tí mo ní kẹ́ lò àti àwọn nǹkan tí mo sì ní kẹ́ ṣe kẹ́yìn gbọ́ fúnra yín kẹ́ wá pè mí kẹ́ fún mi ní feedback bẹ́ẹ̀ ṣe ní ọ̀sẹ̀ ta treat facials wa ẹ wo mama expect call yín orúkọ tèmi ni Tèmítọ́pẹ́ ọmọ Táíwò tí wọ́n fẹ́ pè mí sórí nọ́mbà ẹ kè mí sórí 08135929534 08135929534 fún ìpolówó ọjà yín ni àbí fún ohunkóhun tẹ́ bá fẹ́ bá wa sọ abẹ́ẹ̀tẹ̀ ẹ wá fẹ́ pè mí ni ẹ wá sórí ilé-iṣẹ́ wa ní 22 Coca Street off Orímọ̀ládé bus stop ìlú Èkó ní bíbáyìí tẹ́ bá ti débẹ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ ìrọ̀rùn ló bá dé títí tá ò fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ á rántí pé ìmọ́tótó ara ó ṣe kókó ó dìgbà.